Ẹ kú ojúmọ́ o, gbogbo èèyàn olólùfẹ́ wa lórí ìkànnì Gbẹ̀du Èdè. Ọlátúndé Tìámí lórúkọ mi. Ọ̀rọ̀ kan ló mà tún ń gbé mi lọ́kàn tí mo rò pé má jẹ́ kí n kàn fi síkùn kó má tún jẹrà síkùn mi. Kó má dàbí ọ̀rọ̀ gbénú ọmọ òjò rà bí ìtì ọ̀gẹ̀dẹ̀ bí àwọn àgbàlagbà ṣe máa ń pa lówe. Ìgbà míì wà ròyìn ṣé yìí bá a mu, ṣé yìí lójútùú, ṣé yìí sọ yẹ kó rí bẹ́ẹ̀, kì í jẹ́ kéèyàn lè sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ńgbà mí láwùjọ, torí pé oríṣiríṣi ojú làwọn èèyàn máa ń sọ̀rọ̀. Ló fi jẹ́ pé èèyàn tó máa sọ̀rọ̀ láwùjọ tó bá ní gbogbo ẹ̀ ló mọ̀ wò fínífíní, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ò ní lè gbé jáde tó jẹ́ pé yóò jẹrà síkùn ẹ̀ ni. Mo fẹ́ fi àǹfààní tí mo ní ìgbà àwọn rédíò station Àgídìgbò ní ìmọ̀ràn kékeré kan, pàtàkì jùlọ lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. Ó yẹ kí n sọ pé mo fẹ́ Gbàlájì Oríyọmí mọ̀ràn ìbọn tí mi ò tó bẹ́ẹ̀, ta lè mí. Ọ̀gá mi ni wọ́n jẹ́, bàbá mi ni wọ́n jẹ́ nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ṣùgbọ́n mo mọ̀ wípé ètò tí ọ̀gá ń ṣe ń sìn, àwọn kan, àwọn náà ti máa ń sọ ni wọ́n wà ní ìgbọnnu bẹ́tò yẹn ṣe máa jáde ní gbogbo ìgbà tó bá fẹ́ jáde. Mo tí mo mọ̀ dáadáa ni, torí pé ọ̀gá mi ni wọ́n, a jọ wà dáadáa. Ló jẹ́ kí n sọ yí pé mo fẹ́ fún àwọn Àgídìgbò nímọ̀ràn kékeré kan, pàtàkì jùlọ àwọn tí wọ́n ń coordinate ètò Kọ́kọ́rọ́ Alátẹ. Ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí ọjọ́ mélòó kan sẹ́yìn àwọn fídíò kan ń lọ káàkiri orí ọ̀rọ̀ ayélujára wípé àwọn kan ń blame ọ̀gá lórí obìnrin ìyá àgbàlagbà tí ọkọ ẹ̀ bọ́kọ ẹ̀ lọ́wọ́ wá sí Kọ́kọ́rọ́ Alátẹ ni o, bó ń lọ́wọ́ ọkọ ẹ̀ wá ni o, tó jẹ́ pé ìyá yìí wọ́n wà ọ̀dájú tí Aláàjì Gbarata tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ bọ́lọ́run ṣe ṣẹ̀dá tiwọn. Torí àwa tọ́lọ́run bá ṣẹ̀dá lẹ́ni tí kì í lè mú ọ̀rọ̀ mọ́ra nígbà míì, tọ́rọ̀ bá kámọ́ ti lanu ni o, ọ̀rọ̀ mọ̀ jábọ́ lọ ni o. Bọ́lọ́run ṣe dá wọn tí wọn nìyẹn, wọn ò fi ṣe kà, kò dẹ̀ sínú ìgbéraga. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lòye ò ní yé, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ńgbà míì tí bá ń jáde lẹ́nu agbóhùnsáfẹ́fẹ́ tàbí àlùfáà oníwàásù yọmọ ń fọ́nká ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tírú ọ̀rọ̀ yìí bá gún, tó bá ti gún wọn, wọ́n ríra wọn nírí pé bó ṣe àwọn náà ni bí wọ́n ṣe yẹ̀yẹ́ àwọn nìyẹn, so wọ́n Gbarata. Ṣùgbọ́n bí tẹ́mi ń lọ gangan eléyìí ó ní wípé ọ̀rọ̀ kékeré kan tó jáde lẹ́nu arábìnrin tó ṣe fídíò àti Tani Ọlọ́run wípé k'Àláàjì má sọ wípé àwọn kìí ṣe content creator, kọ́ mọ́ sọ bẹ́ẹ̀ pé content creator ni wọ́n. Wọ́n dẹ̀ tún sọ wípé kán má rí ètò Kọ́kọ́rọ́ Alátẹ bí ètò tó yẹ kí bóyá ó ní nǹkan kan, ó ní value kankan. Obìnrin ló sọ yẹn tiẹ̀, Tani Ọlọ́run sọ yẹn tiẹ̀. Ìwé kọ́mọ́ nìkan ó ní value kankan tó ń give sí society, wípé entertainment lásán ni, ó kàn entertain àwọn èèyàn ni. Ṣé rí, máa pe àkíyèsí ẹ̀yin tí ẹ̀ ń coordinate Kọ́kọ́rọ́ Alátẹ lórí point yẹn, ẹ lọ jókòó, ẹ wájú ẹ wẹ̀yìn. Tó bá jẹ́ pé ọ̀dọ̀ Aláàjì ló kù sí, ẹ pè wọ́n. Ẹ pè wọ́n. Ṣé rí, nígbà tí Kọ́kọ́rọ́ Alátẹ bẹ̀rẹ̀ ní Peters FM nígbà yẹn lọ́hùn, ètò yẹn ń gbọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀, ọkọ̀ ń jó rínrín lásìkò tó gbéra, bó ṣe ń dún nígboro nígbà yẹn àti àgbékalẹ̀ program yẹn só lè padà wá. Ẹ bá Aláàjì léèrè, ẹ̀yin tẹ́ ń coordinate ẹbí yín léèrè. Àwọn nǹkan kan tí ò tó dàbí awẹ́wà
ó ti ń wọ ètò yẹn tòótọ́, ó ti jẹ́ kí aṣọ rẹ̀ kó máa ṣá lójú ayé. Alhaji jẹ́ ìran kan tó yẹ kí mo kíyèsí nù sèmi àwọn èmi máa ń sọ lójú wọn rí dáadáa. Mo ní tó máa ń sọ wípé pìrìsẹ́ńtà wípé Alhaji wọn ò ń ṣe pìrìsẹ́ńtà, pòdúsà ni wọ́n. Ṣùgbọ́n torí pé ayé ti dayé ọ̀làjú, iṣẹ́ rédíò ti yàtọ̀ sí tàtijọ́, pòdúsà náà ti ń gbóhùn sáfẹ́fẹ́. Láyé ìgbà kan nígbà tí mi lọ bá bàbá mi Àtàndá Ọ̀jẹ́rẹ̀mílẹ́kún, Alhaji mọ̀ wọ́n dáadáa, ìyẹn Alhaji Oríyọmí, ọ̀gá àgbà ni wọ́n jẹ́ iléeṣẹ́ rédíò Nàìjíríà nígbà yẹn. Ìkan náà àwọn ọ̀gá àgbà ń bẹ̀ ni àwọn á jẹ́ kó yé mi nígbà tí mo fẹ́ ṣiṣẹ́ yìí. Mo lọ bá wọn láti fi ìfẹ́ hàn sí wọn pé ìfẹ́ iṣẹ́ yìí o, wọ́n á ní pé mo mọ̀ pé o lè ṣe, ṣùgbọ́n mi ò fẹ́ kó o kàn tẹ̀lé àwọn ordinary presenter, because láyé àtijọ́ nígbà táwa ń train lọ́wọ́, ọ̀tọ̀ ni producer, ọ̀tọ̀ ni presenter. Wípé èèyàn lè ṣe presenter rí o kí wọ́n wá fún ní promotion sí ipò producer o, ọjọ́ tó wá ti di producer ni ò ti ní present program mọ́. Wípé torí pé iṣẹ́ producer pọ̀, àwọn gangan ní ìròmì tó ń jó lábẹ́ fún presenter. Ó túmọ̀ sí nígbà yẹn o ò lè fọmọ kékeré jẹ́ producer, akẹ́kọ̀ọ́ ọmọ kékeré sẹ́mo mi o, ọmọ kékeré sẹ́mo mi o, ò lè jọ ọmọ kékeré sẹ́ tí ò tí ní experience kan ní pé producer ni ọ́. Kí ló fẹ́ produce, kí ni experience yẹ? So láyé òde òní, ẹni tó débi iṣẹ́ lónìí, ayé ajá fúláwá produce program yìí, n tó nǹkan rí gẹ́gẹ́ bí producer ní wípé kó mọ̀ dúkùkù lájà mọ́ presenter hun, ó tó kò mọ̀ wípé iṣẹ́ tó ńlá ló ń pèsè producer. Ẹni tó lè máa fún ètò ní oríṣiríṣi value, tó má sì tó sáà ká tún wo nǹkan mìta tó tìbọ̀, ká tún wo nǹkan mìta yọ kó ń bẹ̀, láwọn nǹkan tó máa mú kí standard program yẹn kó tún máa wait sí létí ayé àti lójú ayé. Lọ́dún bíi 15 sẹ́yìn tàbí ká sọ pé ọdún 10 sẹ́yìn, ta ló lè pe ètò Kókó Alátẹ ní content lásán? But now wọ́n ti pè ní content. Kí ló jẹ́ pé bẹ́ẹ̀? Ìyẹn ni ẹ̀bà jẹ́ ká ronú lé lórí. Àwùjọ wa ṣe mọ̀ wípé ètò Kókó Alátẹ nígbà kan ìjà lọ́kọláya tó bá yanjú, ó yanjú náà nìyẹn. Àmì ìjà lọ́kọláya tí wọ́n yanjú ní ìsìn tẹ́pá wọn ti yanjú kò yanjú kankan. Àwọn èèyàn tó ń ya criminal sí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan wà nínú ayé tó jẹ́ wípé wàhálà tí ń dé bá wọn tí wọ́n fi sunkún kiri, àwọn ni wọ́n mọ̀ arrange fúnra wọn, tí wọ́n mọ̀ ń fà á, àwọn gan ọ̀fẹ́ kó tán. Ohun tí wọ́n kàn wá Kókó Alátẹ fún ni pé wọ́n fẹ́ fọkọ wọn ṣẹ̀sín, ní ó ṣokùnfà kí obìnrin míì wá lórí pé ọkọ òun báyá ó lu òun, ọkọ òun lu òun, kò fáwọn ọmọ lówó oúnjẹ. Tí bá wọn sọ̀rọ̀ lọ, àwọn ni pé bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o, ó lóògùn o, ọmọ ń jataare o, ọmọ ń wẹ ọṣẹ láago 4 ìdájí o, ọmọ ń fọtí lọṣẹ o, ọmọ ń gbébọn o, ọmọ ń mugbó o. N tó bá wá ṣe jẹmọ́ láyẹn, àwa náà wà dúró sí kòríta yẹn pé ẹ gbọ́, ẹ máa ń wẹ ọṣẹ láago 4 òru, ẹ máa ń ṣe kinní kan, gbogbo yẹn náà wà máa gbé kiri ńjọ́ kejì tẹ́fùmọ́ rẹ̀ ni pé ó ní máa ń fọtí lọṣẹ́, ó ní kinní kan. Ohun tí wọ́n ní tí obìnrin yẹn gbé wá ló yẹ ká bá rán, ṣùgbọ́n tó ní mọ̀ pé òun jẹ̀bi, yóò àmọ́ wá nǹkan kan tí ó fi máa blackmail ọkọ ẹ̀ lórí afẹ́fẹ́ káyé lè kọjú ààrẹ sí i. Táwọn náà bá ti wá hámà area yẹn kí program kó lè dùn, ó ti di entertainment nìyẹn, ó ti wà water, kò ní value mọ́. Irú ìgbéyàwó yẹn ẹni gbàgbọ́ wípé wọ́n bá ti ń kú lórí ètò ọlọ́ ń dàrú ni. Àkíyèsí tí mo fi kákíyèsí nìyẹn o, èèyàn wa, tó bá dàbí ẹni wípé
kíní ẹ má bínú, ṣùgbọ́n kákèsí ẹ jẹ́ ká repackage ètò Kọ́kọ́rọ́ Alátẹ kó lè máa fún kẹ́nu àwọn ẹlẹ́nu chọ́chọ́chọ́ wọ́n bá wọ orí ètò yìí mú kí ètò yìí lè máa lọ pẹ̀lú àǹfààní tó ṣe fún àwùjọ. Àwọn tí wọ́n ń ṣe bálabàla kíní kan tó ń sọ̀rọ̀ ẹ̀fún kálukúlẹ̀ kó mọ̀ sọ tiẹ̀. Pàtàkì jùlọ ni wípé kí ni àwọn tẹ̀ ń fún láǹfààní program yìí kí ni wọ́n fi ráǹfààní jẹ pé ìjà tó bá ti yanjú gbé nìyẹn. Kò ní ju bẹ́ẹ̀ yẹn lọ tí mo fẹ́ sọ ǹjẹ́ kó kéré pọ̀ ǹjẹ́ kó pọ̀ jù kó lè bá dùn gbọ́. Ẹ̀yin tẹ̀ ń kọ́ nínú Kọ́kọ́rọ́ Alátẹ ẹ lọ sit tight. Tó bá ṣe é ṣe pé aláàjì ní wọ́n bá fẹ́ dà yín pé bóyá wọ́n fẹ́ máa rearrange everything ẹ pè wọ́n sí meeting. Ẹ ṣe bí tèmi tó bá dàbí ẹni wípé wọ́n bá rí pé ẹ̀ka ju ẹ̀ kan yọ yín kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan.